A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yàyà Bello ni a gbọ́ wípé ó ti wà ní àkàtà àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ní ìlú Àbújá. Nínú oṣù kẹrin ni àjọ EFCC kéde wíwá Bello látàrí ẹ̀sùn jìbìtì $100 bílíọ̀nù $110 billion lẹ́yìn gbogbo akitiyan àti fi ọwọ́ ṣìkún òfin mú já sí pàbó. Láti ìgbà tí àjọ EFCC ti pè é lẹ́jọ́ ni wọn kò ti rí ọ̀nà wọ́ dé ilé-ẹjọ́ láti wá wí tẹnu rẹ̀. Bello pẹ̀lú ìbátan rẹ̀ mẹ́ta Ali Bello, Dauda Sulaiman àti Abdulsalam Hudu ni wọ́n fi ẹ̀sùn oníkókó 19 kàn pẹ̀lú màgòmágó owó tí iye rẹ̀ lé ní $100 bílíọ̀nù. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àdínkù ẹ̀sùn sí 16 ní ọjọ́ 25 oṣù kẹsàn-án, tí àpapọ̀ owó tí wọ́n ṣe ẹ̀sùn fi wọ $100 bílíọ̀nù. Bello pẹ̀lú àwọn ìbátan rẹ̀ wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ra ilé tí àpapọ̀ rẹ̀ jẹ́ 12 káàkiri ìlú Àbújá pẹ̀lú owó yìí. Láti dá ẹ̀sùn yìí dúró ni Bello fi pe ẹ̀sùn síwájú adájọ́ Emeka Nwite, tí adájọ́ sì kọ̀ jálẹ̀ ní ọjọ́ 17 oṣù keje. Èyí kò tẹ́ Bello lọ́rùn ni ó tún gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ, ṣùgbọ́n tí ilé-ẹjọ́ kọ̀ jálẹ̀ overruled. Ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Herman Baraka darí ni wọ́n dá ẹ̀sùn Bello nù ní 20 oṣù kẹjọ bí wọ́n ti pàṣẹ fún Bello kí ó lọ jọ̀wọ́ ara rẹ̀ fún ìgbẹ́jọ́. Bákan náà ni kò ṣe àṣeyọrí pẹ̀lú ìgbésẹ̀ àti gbé ẹ̀sùn rẹ̀ kúrò ní ẹ̀ka ilé-ẹjọ́ gíga ìlú Àbújá wá sí ẹ̀ka Lọ́kọ́jà. Àjọ EFCC ṣe ẹ̀sùn wípé gómìnà Usman Ododo tí ó gba ipò lọ́wọ́ Bello ṣe ìdáwọ́kọ̀ fún gbogbo akitiyan wọn àti rí Bello mú. Lẹ́yìn lílọ bíbọ̀ ní ilé-ẹjọ́, òní ọjọ́rú ni ọjọ́ mìíràn ti pé láti fi ojú Bello bá ilé-ẹjọ́. Orísun ìròyìn kan láàrin àjọ EFCC fi tó akọ̀ròyìn létí wípé Bello ti padà fún àwọn ní àǹfààní àti fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́. Gbogbo akitiyan láti rí agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé bá sọ̀rọ̀ ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Bianca Odumegwu Ojukwu ti fi ìgboyà rẹ̀ hàn wípé Ààrẹ Bọ́lá Tinubu yóò yọ̀ǹda adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Mazi Nnamdi Kanu níbi ayẹyẹ ẹlẹ́ẹ̀kẹtàlá ìrántí olóògbé Dim Chukwuemeka Odumegwu Ojukwu tí ó wáyé lánàá ní ìlú Owerri ní Bianca ti ní òun ní ìgbàgbọ́ wípé Ààrẹ Tinubu mọ pàtàkì yíyọ̀ǹda Kanu. Ó ṣe àríyànjiyàn wípé yíyọ̀ǹda Kanu yóò tú àṣírí àwọn amòòkùnṣìkà tí wọ́n ń lo àǹfààní àtìmọ́lé Kanu fi ṣiṣẹ́ láabi ní ẹkùn gúúsù ìlà oòrùn. Nínú ọ̀rọ̀ ìyànjú Bianca ni ó ti pè fún ìfòpin sí fàákájà, bí ó ti ní àwọn ará ẹkùn gúúsù kì í ṣe oníjọ̀gbọ̀n tí máa ń ṣe ìkọlù sí ara wọn. Ó tẹnumọ́ ìdí fún àgbájọwọ́ láti já ẹkùn wọn gbà padà lọ́wọ́ àwọn ọ̀daràn ènìyàn. Bianca ṣàlàyé wípé yíyọ̀ǹda Kanu yóò pèsè àǹfààní àti ṣe ìyàsọ́tọ̀ ajìjàǹgbara nítòótọ́, yàtọ̀ sí àwọn ọ̀daràn tí wọ́n lúgọ sí abẹ́ àǹfààní láti dá wàhálà sílẹ̀. Ambassador Ojukwu kérora wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí olóògbé ọkọ rẹ̀ ti papòdà, wọ́n ti sọ ẹkùn gúúsù ìlà oòrùn di igbó àìwọ̀. Ọ̀pọ̀ tọkùnrin tóbìnrin ọmọ bíbí ilẹ̀ yìí ni wọ́n ti sá kúrò nílé wọn nítorí àwọn ajínigbé àti agbénipa. Èyí kì í ṣe ohun tí Dim Ojukwu jà fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbébọn ṣekú pa dẹ́rẹ́bà ọkọ̀ iléeṣẹ́ epo Chevron ní ìjọba ìbílẹ̀ Eket kí wọ́n tó wá jí òṣìṣẹ́ Chevron Samuel Ekerenam gbé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Timfon John ṣàlàyé lánàá wípé ọjọ́ àbámẹ́ta ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 11 alẹ́ ní agbègbè FCBA Shopping Mall ní Eket. John ní àwọn agbébọn yìí yìnbọn sókè láti fi ṣẹ̀rù ba àwọn tí ó
wà ní agbègbè ṣekú pa dẹ́rẹ́bà, yìnbọn fún ọlọ́pàá rẹ̀ kí wọ́n tó jí ẹni wọ́n wá. Kọmíṣánná ọlọ́pàá Joseph Eribo àti ikọ̀ Tactical Commanders ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀, ìgbìyànjú sì ti ń lọ lọ́wọ́ láti ṣe àgbàkalẹ̀ ẹni wọ́n jí gbé láì fi ara pa. Ọ̀kan lára ẹbí ẹni wọ́n jí gbé tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní àwọn ajínigbé kò tíì kàn sí ẹbí, wọn kò tíì mọ èròǹgbà àwọn ajínigbé láti lè mọ ìgbésẹ̀ tí ó kàn. Ẹbí yìí ṣàlàyé wípé pásítọ̀ àti òṣìṣẹ́ Chevron ni ẹbí wọn tí wọ́n jí gbé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2019 ni wọ́n jí ìyàwó ẹni yìí gbé, ìyáàfin Glory Ekerenam ní ìlú Eket, kí wọ́n tó tọ́jú rẹ̀ pamọ́ sí ìgbèkùn àwọn ajínigbé ní ìlú Ìkọ̀tùbò, ìjọba ìbílẹ̀ Insit Ubiom. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ìjẹta Goodluck Jonathan Òkúpẹ̀ ti sọ gbangba wípé agbára ìṣèjọba orílẹ̀-èdè kò lè padà sí ẹkùn àríwá ní ọdún 2027. Òkúpẹ̀ sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò amóhùnmáwòrán Arise bí ó ṣe kọ èròǹgbà àwọn tó ń ṣe gúlégúlé wípé ipò ààrẹ gbọ́dọ̀ wá láti ẹkùn àríwá. Ó ṣe àpẹẹrẹ ìṣòro ẹlẹ́yàmẹyà tí ó ń kó bá orílẹ̀-èdè, bí ó ti tẹnumọ́ wípé àwọn tí wọ́n ti darí ìlú síwájú àkókò yìí kò gbé ọ̀rọ̀ ẹ̀yà sọ́kàn, ọ̀rọ̀ orílẹ̀-èdè ló jẹ wọ́n lógún. Òkúpẹ̀ ní ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè kò sí fún ẹ̀yà kan. Ẹkùn àríwá ti lo ọdún 8, ẹkùn gúúsù náà lo ọdún 8. Ó ní òun kò ní dandan ààrẹ Bọ́lá Tinubu gbọ́dọ̀ di ààrẹ ní ọdún 2027, ṣùgbọ́n kò lè bọ́ sí ọwọ́ ará ẹkùn àríwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn alágbàtà epo ti fi ìdùnnú wọn hàn sí bí iléeṣẹ́ ìfọpo ìjọba ìlú Port Harcourt ṣe bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ní èyí yóò túbọ̀ mú orogún òwò competition wálẹ̀ jìn sí i, kí epo wà lọ́pọ̀ yanturu, kí àdínkù sì bá owó rẹ̀. Lẹ́yìn oṣù 11 tí iṣẹ́ ìfọpo yìí parí, àwọn ọkọ̀ àjàgbé trucks yóò bẹ̀rẹ̀ kíkó epo lọ já fún àwọn alágbàtà. Ìròyìn jábọ̀ wípé ó fẹ́ẹ̀ tó 100 ọkọ̀ tí wọ́n ti tò kalẹ̀ láti bẹ̀rẹ̀ gbígbé epo ní Ọjọ́bọ̀. Lánàá ni iléeṣẹ́ NNPCL ṣe àfihàn wípé àwọn ti bẹ̀rẹ̀ gbígbé epo bẹtiró, argo tàbí dísù pẹ̀lú kẹrosíìnì níbi ayẹyẹ ráńpẹ́ tí wọ́n fi sààmì ìbẹ̀rẹ̀ iṣẹ́ ní ibi ìfọpo Port Harcourt ní ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL Mele Kyari ti ṣe àpèjúwe ìbẹ̀rẹ̀ iṣẹ́ Port Harcourt ní ìgbésẹ̀ tó fìtàn balẹ̀ fún orílẹ̀-èdè, tí ó ṣe àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ ọ̀tun fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Akọ̀wé ẹgbẹ́ alágbàtà epo MEMAN, Clem Isong náà sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn wípé àfojúsùn ẹgbẹ́ wọn ni ìfigagbága àti bí àdínkù ṣe máa bá owó jálá epo. Bákan náà ni ẹgbẹ́ IPMAN náà sọ wípé inú àwọn dùn fún ìgbésẹ̀ NNPCL láti bẹ̀rẹ̀ sí pèsè epo láti ibi ìfọpo Port Harcourt, pẹ̀lú èròǹgbà wọn wípé èyí yóò mú kí epo máa wà ní gbogbo ìgbà, pèsè ààyè fún ìfigagbága àti àdínkù owó jálá epo. Alága ẹgbẹ́ IPMAN Abubakar Malgadi sọ fún akọ̀ròyìn wípé ọkọ̀ NNPCL nìkan ni ó ṣì ní àǹfààní àti gbé epo lọ́wọ́ yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kò tíì mọ iye tí wọ́n fẹ́ tà á. Láìpẹ́, gbogbo rẹ̀ yóò fi ojú hàn kedere. Ọdún 1965 ni wọ́n ṣí ibi ìfọpo àtijọ́ ìlú Port Harcourt pẹ̀lú agbára bárẹ́ẹ̀lì 35,000 lójúmọ́, kí ó tó wá ṣe àlékún 60,000 lẹ́yìn àtúnṣe rẹ̀ ní ọdún 1972. Ibi ìfọpo ìlú Port Harcourt tuntun ni wọ́n ṣí ní oṣù kẹta ọdún 1989, tí yóò sì ní agbára bárẹ́ẹ̀lì 150,000 lójúmọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọ̀gá àgbà yányán fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NCS Bashir Adéwálé Adéníyì ti sọ lánàá wípé àjọ wọn rẹ́bùrú ọkọ̀ 21 tí wọ́n jí tí iye rẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà láti ilẹ̀ Canada. Bákan náà ni ọ̀gá kọ́sítọ́ọ̀mù pàtẹ àwọn ohun ìjà olóró tí wọ́n rí gbà nínú ọkọ̀ èrò tó ń bọ̀ láti Aba, ìpínlẹ̀ Abia lọ sí ìpínlẹ̀ Èkó. Ìròyìn jábọ̀ wípé àwọn ọkọ̀ tí wọ́n jí wọ̀nyí jẹ́ 2021 Toyota Highlander 3,
Mercedes-Benz G550 ẹyọkan, Range Rover Sport kan, Mercedes AMG GT, Lamborghini Huracan, Rolls-Royce kan, Lamborghini 2019 model, Range Rover méjì 2023 àti 2018 model, 2021 Toyota Highlander mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ níbi wọ́n ti yọ̀ǹda àwọn ẹrù tí wọ́n gbà wọ̀nyí ni Adéníyì ṣe àfihàn wípé ìwọ̀ oòrùn Áfíríkà ni wọ́n ṣe àwárí wípé wọ́n ń darí ọkọ̀ tí wọ́n bá jí sí agbègbè Lekki, Tinkan Island ní ìpínlẹ̀ Èkó àti Ownport ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti rẹ́bùrú àwọn ọkọ̀ wọ̀nyí. Àjọṣepọ̀ wà láàárín àwọn oníṣẹ́láabi yìí láàárín Europe àti North America títí ó fi dé South America àti Australia. Gẹ́gẹ́ bí àlàyé Interpol, láti bí oṣù díẹ̀ sẹ́yìn ni wọ́n ti fi agbára kún agbára láti gbógun ti àwọn tó ń kó ẹrù olè yìí wọlé láàárín ẹnu ibodè orílẹ̀-èdè. Adéníyì ní yàtọ̀ sí wípé àwọn wọ̀nyí ń ba orúkọ orílẹ̀-èdè jẹ́, wọ́n tún mú ìfàsẹ́yìn bá ìgbésẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu tí ó fẹ́ kí Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí ó ṣeé fẹ̀mí tẹ̀ fún okòòwò. Láti gbógun ti èyí ni wọ́n ṣe gbájúmọ́ àlékún ààbò lẹ́nu ibodè àti àyẹ̀wò fínnífínní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.